Olubadan sọ Baalẹ Mẹrinlelọgbọn dọba Alade nìbàdàn. Olubadan ilẹ̀ Ìbàdàn ọba Lẹ́kan Balógun ti fi àwọn Baalẹ Mẹrinlelọgbọn káàkiri ilẹ̀ Ìbàdàn jọba. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún yìí láyẹyẹ ọ̀hún wáyé láàfin Olubadan tó wà lọ́jà Aba, níbi tí ọba Balógun ti dé àwọn Baalẹ ọ̀hún ládé tó sì gbé ọ̀pá àṣẹ lé wọn lọ́wọ́ tó ń tilẹ̀kẹ̀ ọrùn gẹ́gẹ́ bí ìsàmì ọba. Àwọn ọba ọ̀hún ló yàn káàkiri ìjọba ìbílẹ̀ 6 nílùú Ìbàdàn. Àwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún ni Akínyẹlé, Ìdó, Lágelú, Ẹgbẹ́dá àti Ọ̀nà Àrà, níbi tá a ti rí ọba Lásìsì Àkànó tó di oníjàyè ti ìjàyè, ọba Ismaila Ọlásùnkànmí Abíóyè Ọpẹ́ọlá oníròkó tìlú Ìròkò, ọba Moses Ọlásùnkànmí Akínyọsóyè oníkèrèkú ti Ìkèrèkú, ọba James Olúyẹmí Ọdẹ́níran Alákínyẹlé ti Akínyẹlé àti ọba Karim Adigun tó di onímọ́níyà àti mọ́níyà. Àwọn tó di ọba níjọba ìpínlẹ̀ Ọ̀nà Àrà ni ọba Adébọ̀wálé Kamorudeen Adéyẹmí JP Oníládùntàn ti Ládùntàn àti ọba Mudashiru Musa Alárárọ̀ ti Arárọ̀, ọba Nureni Yusuf Adégbénró Alájíá ti Ajíá Mọ́jà Àpó, ọba Múyìlí Musadirin Ọlọ́lọ́súndé ti Ọlọ́súndé, ọba Yẹ̀kínì Òbíṣẹ̀san Alákànrán ti Àkànrán àti ọba Richard Adéṣọ̀kan Olólùńlọ́yọ̀ ti Olúńlọ́yọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣáájú l'Olúbàdàn ọba Lẹ́kan Balógun ti kìlọ̀ fáwọn ọba náà láti má ṣe fojú tẹ́ńbẹ́lú wo àwọn tó jù wọ́n lọ nínú ìlànà ètò oyè jíjẹ nílẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bó ṣe sọ, a mọ̀ pé ọ̀rọ̀ àwọn ìlú kan ní awuyewuye nínú. Síbẹ̀síbẹ̀ a ṣètò àgbéga fún wọn, nítorí tá a bá kọ̀ tá ò ṣe é, àwọn aráàlú àti ìdàgbàsókè àwọn ìlú wọ̀nyí ló máa palára. Gbogbo àyípadà tí a sì ṣe wọ̀nyí a ṣe nítorí kí ìtàn lè sọ rere nípa wa lọ́jọ́ iwájú ni. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.